Ohun tó dájú ni pé gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pàápàá ní ilẹ̀ Ìbàdàn ní ilé Olúyọ̀lé ọmọ ajẹ̀gúnjẹ̀karahun tí ó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbo FM ìyẹn olóyè Alhaji Oriyomi Hamzat tó tún jẹ́ olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party. Bàbá náà ó dájú pé yóò ti mọ nǹkan tí wọ́n ń pè ní òṣèlú báyìí, yóò sì ti mọ ìtumọ̀ ìmọ̀ràn táwọn kan tí wọ́n ń gbà á tẹ́lẹ̀ láti ibi ọdún tó kọjá pé kó má ṣe tọrùn ẹ̀bọ òṣèlú. Pẹ̀lú bí Oriyomi Hamzat bó ṣe pariwo síta báyìí wípé aró òrókùn aró rẹ́díẹ̀ fóun o láti ìgbà tóun ti darapọ̀ mọ́ òṣèlú látọdún tó kọjá, inú ti jẹ́ pé láti inú wàhálà kan bọ́ sí ìkan lòun tọrùn bọ̀ tó sì ní lọ́wọ́lọ́wọ́ bóun ṣe ń pariwo síta yìí ó ní àwọn olóṣèlú wọ́n ti ń wọ ọ̀nà tí wọ́n yóò fi fàyè hàn òun tí wọ́n yóò bá ti tòun jẹ́ lórí ẹ̀sùn tóun ò mọ́wọ́ mẹsẹ̀ tí kìí ṣe ti òun nípa ẹ̀. Bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn èèyàn sì fẹ́ràn kọjá sísọ pàápàá ní ìlú Ìbàdàn àti gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, òkè téńté ìní orúkọ Alhaji Oriyomi Hamzat ni yóò wá. Ohun tó sì jẹ́ kí bàbá náà ó tó gbajúmọ̀ kọjá sísọ ó ní bó ṣe jẹ́ pé ó tún mú iṣẹ́ ìwádìí mọ́ iṣẹ́ ìyẹn pé bí wọ́n bá yan èèyàn jẹ Oriyomi Hamzat máa ń ṣe ìwádìí ó sì tún máa ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Pàápàá ètò ṣẹlẹ̀ sí baálé ilé kan èèyàn Timothy Adégòkè tó kú sílẹ̀ ìtura máyẹ̀lẹ̀ Yorùbá olóyè Abdulrahman Adédoyin ní nǹkan bí ọdún 2022. ṣáò pẹ̀lú bí Oriyomi Hamzat bó ṣe ti lórúkọ láàrin àwọn èèyàn ọdún tó kọjá ni ó darapọ̀ mọ́ inú òṣèlú tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn ọmọ Yorùbá tí wọ́n nífẹ̀ẹ́ Alhaji Oriyomi Hamzat ni wọ́n máa ń gbà nímọ̀ràn lọ́dún tó kọjá tó kéde pé òun fẹ́ darapọ̀ mọ́ òṣèlú àti pé òun yóò díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party. Ìgbà iná ti ń kìlọ̀ fún pé kó ṣọ́ra fáwọn olóṣèlú, wọn nínú tiẹ̀ gbọ́n ṣùgbọ́n kò mọ àwọn olóṣèlú pé inú wọn lè àti rí pé wọ́n lè kọ́ lẹ́kọ̀ọ́ kàbí kan ṣe ní ìjàmbá. Ṣùgbọ́n ó ní ṣe ni Oriyomi ńṣe ni ó ń fún wa ní èsì pé ká má ṣe ṣèyọnu. Bẹ́ẹ̀ ni Oriyomi inú ti gbàgbọ́ wípé kò ní séwu, kódà oúnjẹ kò di mímọ̀ pé kò sẹ́ni tó lè bóun sọ kó má tọrùn bọ òṣèlú. ṣáò lọ́jọ́ Ọjọ́bọ̀ tí ṣe tọ́ọ̀sì ọ̀sẹ̀ tá a wà ní èyí ó ní Oriyomi Hamzat ló pariwo síta èpè káwọn ọmọ Nàìjíríà kan jọ̀wọ́ gba òun o. Ó ní láti gbà tóun ti wọ inú òṣèlú ní wàhálà kan ìkejì tí ń ṣẹlẹ̀ sóhun. Ó ní báyìí ohun táwọn alágbára ń gbèrò lórí òun ní láti kó bọ̀ òun láti gbé àwọn oògùn olóró tàbáwọn nǹkan burúkú míì bẹ́ẹ̀ wọnú ọgbà iléeṣẹ́ rédíò láti fi mú òun. Kódà ó ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń gbèrò bí wọn yóò ṣe wo iléeṣẹ́ rédíò Àgídìgbo FM òun dànù. Bẹ́ẹ̀ ló láwọn ọlọ́pàá tó ti ránṣẹ́ pé òun tó sì ní ìlú òyìnbó lòun wà tóun ti ń sọ̀rọ̀ àti pé bóun bá padà dé Nàìjíríà táwọn ọlọ́pàá gbé òun táwọn ń tú àwọn àṣírí kan síta lórí ẹ̀rọ ayélujára ó ní káwọn èèyàn má ṣe bẹ́ẹ̀ wọn fẹ́ parọ́ mọ́ òun ó yẹ fẹ́ fi bà òun lórúkọ jẹ́.